abin da Malam Ladi da ASP Wale Raman yayi mamaki ne. Kí ló dé mo gbọ́rọ̀ òkúta ló kú ASP kí ló ṣẹlẹ̀? Olórí ẹbí mà sọ pé àwọn máa rókù. Òkúta ni. A fẹ́ rí ojú òṣìkà tó ta fàsókè tó yí dóborí. Irú ikú wo wá leléyìí tó pa Chief Ládìtì? Iná ọ̀run àpáàdì ló máa jó ẹ pa. Ọládìtì ṣó ń tẹ́tí ẹ ṣó ń gbọ́n mi. Mehili aderumaho suntwa ehaku Olórí ẹ fẹ́. Kò sí wàhálà mọ́. Wàhálà sí wa. Wàhálà kí tún ni? Òkúta sí ẹsẹ̀ ti yọ síta o. mi pa. Transfer. Díẹ̀ dúná, agbọ̀ndì ẹ̀fẹ̀ pógún ṣèkì sógún kan ni. Ṣé yàtọ̀ sí inú original àti fake ni? Ọgbọ́n ọ̀kan èmi. Níbo ló gbà kan? Kí ni ká wá ṣe bẹ́ẹ̀? Mi ò bá sọ pé ká pa ni. Tí a mọ̀ pé ẹ fi wíwé woodlum nìyẹn. Ìwọ gan Genesis Woodlum. Ṣé kò sí mo rí? You are under arrest, Officer Kofo. Kí ni mo ṣe? La main qu'on te fait avec tes filles. Adomé, Yaka, Bamaku, et ici qu'on donne nous. Tu es fou? Ogun bọ̀dá rẹ̀ mú sí àbí. Bọ̀dá rẹ̀ mú pọ̀ ní ayé kí ló fẹ́ jẹ́ lábẹ́rẹ́. Ṣó ti yá wèrè nìyẹn. Ọkàn mi.